Yinka Alaseyori gbé gbogbo ẹnu ẹ̀ sọ́hùn tó bá mọ̀ nǹkan tó máa sọ. Mi ò blame ẹ. Tó bá jẹ́ pé ọmọ ẹ ló wà níbẹ̀ yẹn, o ò ní jáde kó máa sọ pé kán gbàdúrà. O tún sọ pé kán máa gbàdúrà fún president, kán máa gbàdúrà fún bàbá 90. Bàbá tó ti ń jẹ ayé, tó yẹ pé ayé ni bàbá ń jẹ for many years. Ohun rèé kò tó rèé, kán tún máa gbàdúrà fún. Mi ò blame ẹ. Tó bá jẹ́ pé ọmọ ẹ wà ń bẹ̀, mo tún sọ, o ò ní jáde kó wá máa sọ pé kán máa gbàdúrà. Kó wọnú studio kó máa lọ kọrin. O jáde òun sọ pé kí wọ́n máa gbàdúrà, kí Nigerians máa gbàdúrà. Really? So àdúrà nìkan tí ọ̀rọ̀ Nàìjíríà gbà báyìí. Gbogbo àwọn ìlú tó ń ṣiṣẹ́, ṣé wọ́n sọ fún ẹ pé àdúrà ni wọ́n ń gbà? Gbogbo àwọn ibi tó ti travel lọ outside the country, ṣé àdúrà ni wọ́n máa ń gbà kí everything kó tó máa lọ bó ṣe yẹ kó lọ? Nǹkan tó ń ba ìlú yẹn jẹ́ nìyẹn. Tébí bá ti ń pa ẹ́, lọ gbàdúrà. Tára ẹ ò bá yá, lọ gbàdúrà. Tí insecurity bá wà, lọ gbàdúrà. Ó mà ṣe o. Wọ́n ti ní bẹ́rù bá pẹ́ nílé, ó máa ń bọ́ alájọbí. Èsúrú ti pàdídà, ó mà ti ń lá lájà. Lẹ́nu ìwọ náà Yinka Alaseyori. Yinka Alaseti tó pe rẹ̀ láláṣeyọrí. Mo wá rí ẹ bá wí. Ọjọ́ náà rèé lọ́hùn nígbà tán mú ẹ dé tó dàbí èkìtì orí ọrán, tó ríran bí ọba ọlọ́kà. Ó ti mọ àwọn sànmọ̀ rí. Ìwọ náà ti ń bá àwọn aláṣẹ ayé jẹun. Bẹ́ẹ̀ ni, a rí ẹ níbi tó ti ń kúnlẹ̀ ṣoṣooṣo kiri. Ọ̀nà dà tó ò ní sọ pé ìjọba tó wà níta, ìjọba tó ṣàṣetì, ìjọba tó jẹ́ pé orí burúkú náà ń bá káàkiri. Ó wá ní wọ́n ń ṣe dáadáa. Ó ní pẹ́pẹ́sẹ́, wọ́n lè ti rányàn lọ sínú igbó, kí ìwọ̀n inú igbó kó bò wọ́n lójú, kán má ríran rí ibi tí àwọn agbésùnmọ̀mí wà. Àdúrà la nílò. Ó wá lè já àwọn ọmọ ẹ̀ ni wọ́n kó. Yinka, kíní kan tó ríran ọ̀ràn, ó wá lè já àwọn ọmọ ẹ̀ ni wọ́n kó. Kó o má ti di ìdàkudà. Ó mà ṣe o. Ó mà ṣe o. Èèyàn ò lè mọ̀wọ̀ ẹ̀dá nígbà tí ò bá lówó lọ́wọ́, tẹ́ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ìwọ oníwà ni ó máa hù. Jẹ́ kówó dé lọ́wọ́ ẹ̀dá kó wá gbé wà tiẹ̀ jáde. Ó ti jẹ́ dòdò, o ò lè sòdodo mọ́. Ọlọ́run ó bí gbogbo yín pátápátá. Ọlọ́run ó bí yín. Láyé yìí ni ó ti bí yín, kò ń ṣe ní àlìkíámọ̀, ní ayé yìí lẹ́ ti bẹ̀rẹ̀. Gbogbo yín pátá tẹ̀ ń rí dúdú tẹ̀ ń pè ní funfun, tẹ̀ ń rí funfun tẹ̀ ń pè ní yẹ́lò fún wa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, lórí nǹkan tó ju everybody ń rí. Ìgbà tẹ́ bá sún Nàìjíríà, àwọn ọmọ Nàìjà kan ògiri, ó máa ṣojú gbogbo wa. Àwọn tí wọ̀gán ó kọrin, àwọn ẹbí ẹ ló máa jó orin tó bá ń kọ, àwọn ló máa gbọ́. Ọ̀dẹ̀, afọ́fúngbẹ́mu, apọ̀dà. So many people are saying the prayer they are praying is not working. But believe me, prayers are working. Prayers are working. Don't let anybody use you for political whatever now. The point is we need to pray. From the first person, from the president to the last person in this country, we all need prayers. Every parastatals, every sectors, we all need prayer. Those children there, they are your children. They are my children. Àwọn tó dúró tó wojú Ọlọ́run wà lára àwọn tó gbé. Àwọn ọmọ kan, ọmọ mẹ́rin, ọmọ márùn. You can't say that president or the vice president, or they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Even the security personnel, wọ́n lè ti débẹ̀, wọ́n lè ti gba, wọ́n lè ti súnmọ́ tò síbẹ̀ láti rescue àwọn ọmọ yẹn. Kógùn bò wọ́n lójú kọ́ má rí. That is the place of prayer. Yes. Ká má sọ pé torí pé àwọn children ago, even the fathers, àwọn ọkùnrin, àwọn obìnrin, àwọn ọ̀rẹ́ ẹlòmíì, ìyá ẹlòmíì, ọmọdé ẹlòmíì, bàbá ẹlòmíì, ọmọ ẹlòmíì tó gbé. So don't let anybody say, kini koni, don't let anybody control you. Don't let them use you for anything.
Because you don't even know the next person that is coming in. You don't know what will happen. But right now, let's pray for our nation, Nigeria, our country, Nigeria. All we have to do is to pray for our country, Nigeria. This time is the time. Every individual in your houses, you need to pray for these children. You need to pray for Nigeria. The soil, the air, the grass. We need to pray for Nigeria. You need to pray for the president to the last person. We all need prayers. Security personnel need prayers. Babe lomi leni ko wonu gbo yen. Yes. Egbon lomi ojuko epo ojuko ere mi ni soldier teni ko wonu igbo yen nu. Àwọn náà need àdúà. Every parastatals, every section no need àdúà ní orílẹ̀-èdè. You can't blame one man that the Lord placed in a position. Oh, lè blame olórí MD doctor fún nǹkan tó bá ṣẹlẹ̀ ní hospital. Oh, lè blame wá sọ pé it's the nurses, it's the clinical. You can't blame them. They can't oversee all. That is why we are there as the citizens. Madam, they are working with that face where you keep there like they are working. How they no go work? Of course they will work. Anywhere where belle face, the government are working. Auntie, anywhere belle face, auntie gospel artists. We've been praying for a long time and nothing has happened. Nobody is saying prayer doesn't work. Prayer works, but not in the case of Nigeria. Bam, 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 bam. Don't say that. Prayer without action is nothing. I understand you're scared of your political whatever to come for you or to ask you for deletion of the video. You ended up making a video in their favor. So when they see it, they'll be happy with you. How dare you say Nigerian government is working? Look at the state of our government school. Look at the state of how things have become too expensive in Nigeria. Look at the state of how insecurity have become the order of the day. Look at the state of hunger. Look at the state of lack of job. Look at how people are suffering in Nigeria. And you have the effrontery, the audacity to say the government are working. What do you mean the government are working? I don't blame you, Sha. Because if you have a child, definitely in a private school, the pikin they go. So you don't know the state of things. You don't know the state of things. The fact that celebrities are inviting you for shows or the government are inviting you for parties or whatever, enriching your pockets, doesn't mean that the government are working. So if you don't have anything to say, it's not by force. I think it will be more honorable to just keep your mouth shut. ẹ̀yin èèyàn ṣé Yínká Aláṣeyọrí ṣé ò ti mọ̀ fa gbùrù lẹ́sẹ̀ báyìí látàrí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí kó àwọn ọmọ tí ń wí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó nílùú Ògbómọ̀ṣọ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti jáde tẹ́lẹ̀ ń protest látàrí bíjọba ò ṣe tètè gbégbésẹ̀ lórí àwọn èèyàn yìí. Àwọn èèyàn ti lò kọjá ọ̀sẹ̀ méjì nínú igbó ṣùgbọ́n ohun tó yani lẹ́nu ni pé bí àwọn èèyàn ṣe ń dá sí bí ìjọba bí wọ́n ṣe tètè kó àwọn ọmọ yìí jáde. Ohun tó yani lẹ́nu ni ọ̀rọ̀ tí Yínká Aláṣeyọrí sọ. Ohun tó yani lẹ́nu gbà ni ọ̀rọ̀ tí Yínká Aláṣeyọrí sọ. Nítòótọ́ a mọ̀ pé àdúrà ló lè ṣe gbogbo nǹkan ṣùgbọ́n àdúrà láìsí ìgbésẹ̀ ohun tó léwu ni o. Àwọn ìjọba wa dẹ̀rẹ́ wọ́n ti ń fọ̀rọ̀ ìfalẹ̀ ṣùgbọ́n nípa ọ̀rọ̀ tí Yínká Aláṣeyọrí sọ yìí ẹ wo ẹ̀yin èèyàn kí lẹ̀yin náà rí sí. Ẹ jẹ́ ká tó máa gbọ́ èròǹgbà yín látàrí tí Yínká Aláṣeyọrí sọ lórí àwọn èèyàn yìí torí ọ̀rọ̀ ẹ ti di ó ti di rògbòdìyàn lórí ẹ̀rọ ayélujára. Ẹ wo ẹ̀yin èèyàn wa ẹ tó máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ àti oríṣiríṣi fọ́nrán ẹ̀yin látàrí fọ́nrán táwọn èèyàn ti ṣe lórí ọ̀rọ̀ Yínká Aláṣeyọrí gangan fúnra ẹ̀. Tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn
látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn èèyàn yìí sọ kí ni ẹ̀yin náà nílé ròǹgbà àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn ń pakúpa tẹ́ ń ká àwọn èèyàn wọgbó ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a jọ lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé ẹ máa bá wa láìkì ẹ máa bá wa share ẹ pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí Facebook yín ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí o torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ẹni torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fúnni lágbára Ọlọ́run Elédùmarè orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀ ẹ wo ibi dáwàá fi àdàgbà ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtọ̀mọ́ mu wá lọ́lọ́pọ̀ òjò kan sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa n ò já owó yín o fún subscribe button tẹ́tẹ̀ ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní gbogbo tá a bá mú wá sórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé.